Yeah, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wow.
Ọláyínká bàbá Qayyum òkìkí ọlá Adébádé mi o Adébádé mi ẹ̀mí Adébádé mi ìgbà ọdún kọjá bí ọdún kan ọlọ́mọ ṣáàkìrò ọlọ́run bàbá parí sílámù mi òdodo ló ń wí fáyé. wọ́n gbá kíkì Adébádé ọ̀kan lọ́mọ ọ̀wọ́ ló kún wọ́n lù bá bọ̀ Adébádé ọ̀kan lọ́mọ kò fowó rọ̀lá Adébádé ọ̀kan lọ́mọ bàbá Nàbílà Oyíndàmọ́lá Adébádé ọ̀kan lọ́mọ bàbá Aisha Ọlọ́ládé Adébádé ọ̀kan lọ́mọ bàbá Ìrádá Ọláyínká Adébádé ọ̀kan lọ́mọ bàbá Qayyum òkìkí ọlá Adébádé ọ̀kan lọ́mọ ọmọ tí ma MC Olúọmọ Adébádé ọ̀kan lọ́mọ ẹ̀mí ànílù Amẹ́ríkà Adébádé ọ̀kan lọ́mọ Adébádé ọ̀kan lọ́mọ Adébádé ọ̀kan lọ́mọ wá gba kíkì ti tèmi Adébádé ọ̀kan lọ́mọ dání ìyọ̀tí Adébádé ọ̀kan lọ́mọ Adébádé ọ̀kan lọ́mọ Adébádé ọ̀kan lọ́mọ ṣáírùkùn àlìjìẹ̀lì kórèdè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع الحليم نجني إلهي من كل كيد عدوي ومن كل شار أبيبي ومن كل شار الزمان نجنا إلهي من كل كيد عدوي ومن كل شار أبيبي ومن كل شار الزمان نجنا إلهي من كل كيد عدوي ومن كل شار حبيبي ومن كل شار الزمان ربنا نجنا مع الناجين ولا تهلكنا مع الهالكين ليس لها من دون الله كاشفا وأكشفنا من كل مصيبة ومن كل زير شار ومن جميع مصاحب الدنيا والآخرة يا أرحم الراحمين فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين فانظرنا على القوم الظالمين فانظرنا على القوم المشركين فانظرنا على القوم الظالمين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتق لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.
Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọlé tẹ̀ ń sálámọ̀, gbogbo yín náà mò ń dáhùn sálámọ̀ láti ọ̀dọ̀ àfáà wa àgbà, olórin ọ̀jọ̀gbọ́n, olórin làákàyè, Sheikh Komoruddin Ọdúnlámì Ayénúyún, bàbá ìyàwó. Mo rí yín bẹ́ẹ̀ dúró re. Mo kí alájùwà Bàtúrè látàbẹ́kúta, AK Ọlá Mọ́mì, thank you, wa alaikum salam. Àbókí ọmọ Àbókí, you are welcome, wa alaikum salam. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọlé tí ẹ̀ ń kí wa náà là ń kí. Àbókí ọmọ níṣọlá àbí Àbókí olúwa níṣọlá tọ̀, gbogbo yín náà ni à ń kí bí ẹ ṣe ń wọlé. Kí àdírẹ́sì má pọ̀ ju lẹ́tà lọ. Abdulhakeem Abdulwahab, ṣé àfa Abdulhakeem Abdulwahab kan náà ní Alájọ Pápá? Àwọn àfa wa ni, àwọn senior wa nílé kéwú nìyẹn, kọ́ ló ń jẹ́ ká rí wọn pẹ́. Tọ́, gbogbo ẹ̀yin tí ẹ ti wọlé, ẹ dákun torí tọlọ́hun, ẹ bá wa share program yìí. Ẹ mọ̀ pé àtàná mo ti ṣe pósítà kí mo fẹ́ ṣe program, ṣùgbọ́n due to my travelling, Ọlọ́run ò padà kádàrá, weather náà yẹn ó jẹ́ kí àwọn flight yẹn máa fail. Alhaji Abdulrasheed Abdulsalam, you are welcome. Fọlárin M Abíọ́dún, you are welcome. Gbogbo yín náà mọ̀ kí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ọlárewájú Ìṣọ̀lá Aliyu, you are welcome. Gbogbo yín náà mọ̀ kí. Prince Gambari, gbogbo yín náà mọ̀ kí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá wa share, ẹ máa bá wa share, ẹ bá wa invite àwọn èèyàn, jẹ́ káwọn èèyàn mọ̀ pé Emir Adébárí Ọ̀kanlọ́mọ àti wà lórí live program. Wahab Fájùgbà bí kílẹ̀ kọ́ iná, Wahab Fájùgbà, tó gbogbo náà mọ̀ ń kí. Lénìí, today is on the 10th of November 2025. Today is on the 10th of November 2025. Ọjọ́ Monday ló bọ́ sí. Ẹ má bínú mi ní ìdárúkọ ọmọ torí àsìkò. Ó rí pé tọ́pìkì tí mo fẹ́ treat òun ni pé ẹ̀sìn tá à ń ṣe yìí kò fàjà. Tẹ́ bá ti rí àwọn kan tí wọ́n ti ń fẹ́ máa mú ẹ̀sìn kókó, kò ń ṣe tọ́lọ́hun mọ́. Ohun tó oníkálùkù máa jẹ lóníkálùkù ń wá. Wọ́n tó lọ síbi tọ́pìkì yẹn. Ok, àfa Akímù yẹn láti Kájọlà, Akímù Abdulwahab kan náà láti Pápá ó wà. Kí n tó lọ síbi tọ́pìkì tí mo fẹ́ treat, ẹ rí i pé ní last week Friday ó dìjẹ́ wà lẹ́nu because mi ò ráyè. Engineer Abdulsaid Afolabi, you are welcome. Abdulaziz Adebisi, you are welcome. Ẹ wo, ẹ má bínú omi lè máa dárúkọ mọ́ o torí káàdùn ẹ̀sìn wọn lọ pọ̀ ju lẹ́tà lọ. Program tí mo ṣe ní ìjẹwà lẹ́nu ìjọ Friday nípa tí mo ṣe topic ẹ̀ ní ẹ jẹ́ ká stop social media cult. Mo mention orúkọ àwọn kan, pàápàá jùlọ Yusuf, mo dẹ̀ mention àwọn náà pé nípa ọ̀rọ̀ case captain kí a stop ká máa wá drag ara wa lórí social media. It's better ọ̀rọ̀ tá bá ti mọ̀ pa lè yanjú láàrin ara wa, ilé ẹjọ́ náà ni ó kù tó máa bá wa yanjú ẹ̀. Sọ̀dà ká máa wá sórí social media ká máa wá threaten ara wa, or kíyàn kan máa wá sórí social media kó máa wá sọ̀rọ̀ wípé ó above the law. Ìyẹn lèmi ò ní faramọ́. Ẹ rí i pé tẹ bá study mi dáadáa, ẹ rí i pé program mi kò ṣe lemọ́lemọ́ bíi tẹ́lẹ̀ mọ́. Number 1, mo busy. Number 2 ni pé mo wò ó pé ọjọ́ mélòó la fẹ́ ṣe ògbélé ìdá. Ọjọ́ mélòó la fẹ́ ṣe dá. Ṣùgbọ́n
wọ́n ní bí èèyàn bá ní òun ò báyàwó àsùpá sùn tásùpá bá ti pé dandan òun fẹ́ báyàwó ẹ̀ sùn wàhálà tó dé nìyẹn. táwa bá wò pé ẹjẹ́ adákẹ́ tójú àlàáfíà lè jọba táwọn pípù yìí bá ṣì ń wá sórí mídíà láti máa wá threatening bíi pé ká sọ pé wọ́n above the law tí wọ́n á dẹ̀ mọ̀ pé ẹnì kankan ò kọjá òfin both Nigeria and America and all over the world nobody above the law. But kí nǹkan wá sórí social media kó máa wá di pé máa wá threatening tàbí kí wọ́n máa ṣe bí kí bóyá pé ọ̀dọ̀ wọn nìkan lágbára wà ìyẹn ni àwọn ò ní like. Ẹ pé program tí mo ṣe yẹn àwọn èèyàn padà pè mí lórí program yẹn pé program yẹn ó yí tì pé mo sọ àwọn kankan tó nágbára. Àkọ́kọ́ náà mi ò ní sọ kankan tí ò sẹ́rìí lọ́wọ́ mi. Tí mo bá sọ nǹkan kan lórí social media wàláhì tàláhì everybody mọ̀ pé tí n bá fi lè sọ nǹkan kan lórí social media tí n dẹ̀ dá orúkọ èèyàn fún ní ìmú ẹ̀ jẹ́ mọ̀ pé mo ní fact kìíní yẹn lọ́wọ́ mo dẹ̀ máa fi ẹ̀rí ẹ̀ sí. And secondly mo mọ òfin díẹ̀ nípa cyberbully àti nípa ọ̀rọ̀ media. O ò lè sọ̀rọ̀ yàn lórí social media kó má ní fact ẹ̀ lọ́wọ́ kó wá dárúkọ ẹ̀ kó tún wá gbé fọ́tò ẹ̀ sí. Ọ̀rọ̀ tí n bá sọ tí mo bá fi lè gbé fọ́tò ẹ̀ sórí péèjì mi ẹ̀rí ẹ̀ wà lọ́wọ́ mi tó kún lẹ́múlẹ́mú jẹ́ pé ihun tí mo sọ lórí mídíà gan 10% ni mo ti sọ. I have more 90% when time is maybe ó fẹ́ lọ bí case I have 90% my proof so that nípa àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa wípé ká kó lórí social media ká máa ọjọ́ captain I thank God pé mo padà rí pé àwọn other side náà ti padà agree because kò ń jẹ́ pé bóyá adájọ́ ṣe sọ wípé ká má discuss ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo àti case captain ti bẹ̀rẹ̀ láti 2021 tó já sí pé adájọ́ náà gbogbo àwọn adájọ́ lẹ́ẹ̀kẹta lélẹ̀ náà gba àwọn adájọ́ náà lọ sọ wípé ẹjọ́ yìí o ká ṣe ní ọ̀rọ̀ àwọn ara wọn. Ṣùgbọ́n nígbà tí èèyàn kan bá bọ́ sórí social media tó tan kámẹ́rà tó ṣe episode 1 episode 2 tó dẹ̀ ń claim wípé òun kọjá òfin wọ́n wá fẹ́ràn dàbí pé yàrá fẹ́ máa wá sọ bí dire àbó fẹ́ máa sọ ire díbi no ìyẹn ló mọ̀ wá náà máa jáde. Tẹ́ bá dẹ̀ lọ́wọ́ beginning of case captain èmi ò kọ́kọ́ ní interest nínú ẹ̀ ọ̀ǹtì ìgbà tí wọ́n pè mí sí fún ara wọn and then I have all the evidence pé wọ́n pè mí sí fún ara wọn ni because case captain mo ń sọ gbogbo ìgbà èmi ò sí nínú gúrùpù tó ń sponsor case captain. Àwọn gúrùpù tó ń jẹ́ Nigeria Muslim in Diaspora I'm a Muslim in diaspora I'm living in America but I'm not belong to any group not because of pé àwọn tó ń ṣe ò dáa o gbogbo àwọn tó wà ní Nigeria Muslim diaspora èèyàn mi ni wọ́n o but mi ò ní interest láti join yẹn no group wọ́n ti invite mi ní mo ní mi ní interest ẹ kí mi ra máa ṣe dòdò ń dá wà mí lọ. And then when you are talking about àwọn tó ń sponsor case captain fellow stars mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n ihun tí ẹ gbé wá sórí social media tí gbogbo wa rí tẹ́ ẹ sọ tẹ́ ẹ dẹ̀ pè mí sí òun lèmi dá sí. Ihun tẹ́ ẹ gbé wá gbogbo ohun tó mo dẹ̀ máa ń sọ inú ọ̀rọ̀ yín náà ni mo ti máa ń rí fact tí mo dẹ̀ máa combine together máa fi hàn àwọn èèyàn pé ẹ wo bí báyìí obì àwọn èèyàn dẹ̀ mọ̀ pé no fact nǹkan tó kan lọ́mọ sọ so that tí n bá wá sọ nǹkan kan nípa anybody wípé wọ́n máa ń ṣe arranging call mo fi ẹ̀rí ẹ̀ tẹ̀lé wípé wọ́n máa ń ṣe arranging call. Tí n bá sọ pé wọ́n máa ń lo fake document láti fi arrest èèyàn mo fi ẹ̀rí ẹ̀ tẹ̀lé níwọ̀nba tó sì kù lọ́wọ́ mi. Kódà àwọn kan wọn mi tún di já sí mi lọ́wọ́
lẹ́nu ìjẹ́jọ́ sí jẹ́wàá sínsìn níbi àwọn kan tó máa lo àwọn fake document láti court, but I'm not ready to say anything about that one for now, so that tí bá sọ nǹkan nípa ìbá ìgbé fọ́tò ẹ̀sẹ̀ mọ̀ kí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́, because orí social media yìí tí ò bá mọ bó ṣe máa sọ̀rọ̀ nígbà míì kó má padà lọ kó sínú wàhálà. That's number one. So that nǹkan tó wá padà múnú mi dùn ní pé mo padà wá gbọ́ pé àwọn both side náà wọ́n ti gbà pé àwọn ti ready àti ṣe case, wọ́n ti mọ̀ case ti délẹ̀ báyìí, àwọn náà lè gbà pé anybody má discuss matter yẹn mọ́, no problem. Tẹ́ bá anybody má discuss matter yẹn mọ́, èmi ò kì í ṣe speaker for anybody, any one of you tẹ́lẹ̀, èmi ò kì í ṣe speaker fún yín, mi ò kì í ṣe speaker fún Sasi Jamiu, mo dẹ̀ sọ mo tó tún sọ, Alimatu Iye, you are welcome, mo sọ mo tó tún sọ, Sasi Jamiu never àwọn tẹ̀, Sasi Jamiu tẹ̀lé pè mí pé kí wọ́n bá wọn sọ̀rọ̀, because wọ́n ní speaker wọn, Afagidi wọn ní speaker wọn Nigeria Muslim diaspora, Afagidi wọn ní speaker wọn, wọ́n tẹ̀lé pè mí kí wọ́n sọ̀rọ̀, but ihun tí ẹ bá sọ lórí social media tó bá yẹ káwa náà sọ pàápàá jù lọ tó fi lè mú àwọn kan láti máa dá orúkọ mi, táwọn kan bá ti ń dá orúkọ mi ẹ pé lè ní mo máa lo method pé I don't want to mention anybody's name, because èmi gan fẹ́ kí àlàáfíà jọba lórí social media, because èní Agẹmọ Kúsárò, ọ̀la Agẹmọ Kúsárò, tí ojú ò bá ti Agẹmọ jẹ́ kó ojú ti aláàrò. Ẹ wo ohun tí ojú àwa mùsùlùmí ń rí lágbàáyé ń sìn, mo ṣe ń bọ̀ lórí ìyẹn yẹn mo fẹ́ treat. Oye, progress, you are welcome, wa alaikum salam. So that nítorí wàá fi lè mọ̀ pé wọ́n ti ń dá orúkọ mi nínú mátà kan tí wọ́n dẹ̀ parọ́ mọ́ mi, dandan ni kí n wá síta kí wá clear, because bẹ́ẹ̀ náà ṣe ní platform mi láti fi sọ̀rọ̀, èmi náà ní platform láti sọ̀rọ̀, so that anybody náà lè ní àǹfààní láti sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sọ ohun tí kò bófin mu, so that ní kálukú ló ní freedom of speech. Lórí programu tí mo ṣe gbẹ̀yìn, inú mi padà dùn pé ihun tí mo sọ náà ní ilé ẹjọ́ padà gbà wọ́n nímọ̀ràn lé lórí, táwọn náà padà tẹ̀lé pé ẹ jẹ́ ká stop social media court. Ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ẹ jẹ́ ká ọ̀nà ilé ẹjọ́, ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ẹ jẹ́ ká ọ̀nà ilé ẹjọ́. Bí mo ṣe wà yín sìn, àyèmọ̀ cases mo ń ṣe lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn, ẹ lè rí pé mo wá ṣe update nípa personal case mi o, àyèmọ̀ case mo yẹn mi ni wá ṣe update ẹ, ibi báyìí ló dé, ibi báyìí ló dé, mi ni ṣe update ẹ, but all my case is going well, so that tí àwọn náà bá ti wá lórí social media láti wá continue pé wọ́n tún wá ń bragado àbí kọ́ máa wá threaten èèyàn bíi pé kí ẹ máa threaten lágbájá lọ bẹ̀bẹ̀ gbogbo yẹn ẹ lè máa wá ṣe lórí mídíà ká wá dákẹ́, because tẹ́ bá ń dá nǹkan bo àwọn èèyàn lójú, àwọn gbọ́dọ̀ máa lajú àwọn èèyàn. Nǹkan tó fa program tí mo ṣe gbẹ̀yìn nìyẹn, so that mo dẹ̀ rí pé ó dà pé kíní ẹ ti fẹ́ balance nsìn, so that ẹ jẹ́ ká gbà pé for now both party, ìyẹn Sasi Jamiu àti Yusuf Adépọ̀jù, àwọn méjèèjì tó ń ṣe case captain àti captain, kó ní kálukú yín ẹ jẹ́ ká àlàáfíà jọba lórí social media. Lópin ìgbà tí a bá ti gbà ní ìtẹ́mi dẹ̀ sọ tẹ́lẹ̀ pé ẹ kí gbogbo wa jọ parapọ̀ ká tọwọ́ bọ̀wé àlàáfíà, kálàáfíà jọba. But ọjọ́ tí mo tún pèsè orí program ọmọ ní pé ọ̀tọ̀ ni nǹkan tí Yusuf tún ń sọ, èyí tábà ti gbà pé kálàáfíà jọba, kódà ìjọba lè bá wa dá sí. Gbogbo yín wàhálà tẹ́ ń fa ara yín, ẹ parapọ̀ jẹ́ kí wọ́n jọ tọwọ́ bọ̀wé àlàáfíà, kó ní kálukú wà láàyè rẹ̀, so that gbogbo tá bá ní case ká kókó on court kálàáfíà rẹ̀ jọba. Ṣùgbọ́n tẹ́yìn ò bá ti gbà, torí pé n tó wà lọ́kàn ti yín ni pé tí case kan bá kúrò ẹ̀yin tí fẹ́ ṣe case míì, ẹ̀yin kò sí wàhálà, ẹ já fi gbọ́ ẹlẹ́yìn court kájọ máa ṣe lọ. Ẹ bá ṣe ń náwó àwa náà ń náwó, bẹ́ẹ̀ ṣe ń náwó kò tẹ́ tí ò náwó, oníkálukú náwó, oníkálukú akànnájú wa lọ ni. So that tábà ti gbà pé àlàáfíà ìjọba, ẹ jẹ́ ká kí ilé ẹjọ́ máa ṣe olùdásílẹ̀ àní gbogbo wa, ká má tí wọ́n máa disturb ara lórí social media, so that kí yẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ òun náà ni wípé mo sọ àwọn ọ̀rọ̀ kan náà ní last program mi
tí mo sọ nípa àwọn tó máa ń lu jìbìtì on court, àwọn àfáà tó máa ń ṣe on court. Mo wá ní àwọn kan tó wá ń béèrè pé kí ni ìtumọ̀ on court, àbí pé mo sọ náà lóòótọ́ pé mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n dẹ̀ mọ̀ mí, èmi bá wọn ṣe on court, lóòótọ́ èmi ò kì í ṣe on court. But gbogbo àfáà kọ́ ló ń ṣe on court o, gbogbo àfáà kọ́ ló ń ṣe on court. Àwọn àti gbogbo àwọn àfáà yẹn on court ni wọ́n, kò sí kan tí wọ́n ń pè lọ on court, àwọn oníjìbìtì ni wọ́n ń pè lọ on court. Ṣé wá rí méjì ni on court wà, àìdù wà. Mo dẹ̀ sọ nínú program tí mo ṣe, mo ní on court oríṣiríṣi ló wà. Ẹnìkan wá ń béèrè lọ́wọ́ mi pé báwo mo ṣe mọ gbogbo ẹ̀, ìgboro ni mo wà, mo dẹ̀ bá àwọn èèyàn ṣe dáadáa nínú ayé. Arọ́fti Sheran, mo mọ aburú ìyẹn kìí jálá burú, mo mọ àwọn èèyàn nígbà mo ti wà Nàìjíríà dágẹ́ bí ọmọ ìgboro, mo mọ àwọn èèyàn pé on court level ni wọ́n wà. Ẹni tó gbọ́n ló mọ ẹni tó gbọ́n, òmùgọ̀ ni ò dára wọn mọ̀. Ọlápọ́lọ́ ń fi ìjẹ́ ẹmu tèmi náà síbi tó rọrùn, kò ṣe wù mí kí n bá wọn ṣe on court. Ṣùgbọ́n tí bá wá ń sọ pé on court pé oríṣiríṣi, pé Arégbá wà, Òpónà wà, Print Money wà, Kọ́màmárì wà, Kọ̀tálà Nọ́fsì wà, Ìgbórúmọlẹ̀ wà, àti bẹ́ẹ̀ lọ. Ìkọ̀ǹkún ẹ̀ ló ní bọ́ ṣe ń ṣe. Ṣùgbọ́n àwọn tẹ́ máa bá nídìí ẹ̀, bá àfáà ṣe ń ṣe on court, babaláwo ń ṣe on court, pásítọ̀ ń ṣe on court. Kò sẹ́ni tí ò kì í ṣe náà mẹ́tẹ̀ẹ̀ta, náà pé àbáwọn àfáà nìkan náà, kò dẹ̀ ń ṣe pé gbogbo àfáà. Àwọn àìdù wà nínú àwọn àfáà tó yá pé iṣẹ́ tí wọ́n ní pé kán ṣàdúrà fún ẹ, kọ́lọ́n bá gbàdúrà ẹ kò dẹ̀ wá dúpẹ́, tàbí kán ṣàdúrà fún ẹ kò ṣe sàárà fún wọn, àìdù nìyẹn. Àwọn àfáà wà bẹ́ẹ̀ tó já sí pé wọ́n máa ṣe àdúrà fún yàn, èèyàn máa dúpẹ́. Ó wà náà àfáà dáadáa, ṣùgbọ́n àwọn oníjìbìtì mọ́ra wọn tó pé jìbìtì náà fi bẹ̀rẹ̀ ayé wọn, jìbìtì náà fi bẹ̀rẹ̀ ayé wọn. Tàwọn gọ́mọ̀kì jìbìtì làwọn ń lò. So àti bá wá dárúkọ pé àlè Fùlàní, kò sẹ́ni tí ó mọ̀ pé nǹkan pè ní Fùlàní, gbogbo Fúlàní ni Fùlàní. Àdẹ̀tẹ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ pé Fùlàní arákùnrin náà ń pè ní Fùlàní. So that tí ìgbà ti forúkọ tiẹ̀ sí, má claim pé wọ́n ni mò ń bá wí. Tó bá wá rò pé wọ́n ni mò ń bá wí, á jẹ́ pé wọ́n ni kò lọ fura síra ẹ̀, wọ́n ni kò lọ tún gbèsè ayé ẹ̀ ṣe. So that nídìí eléyìí, ẹni tó bá jó oníjìbìtì náà aláàfáà ni kò mọ ara ẹ̀. So that kí yẹn kọ́ jẹ́ bí mọ̀kàndínmọ́t. Now, tọ́pìkì tí mo wá fẹ́ treat lénìí nípa wípé ṣé ẹ̀sìn Islam ṣe yẹ kó máa dìjà láàrin ara wa ṣá? Àbí ẹni tí ò ń ṣe mùsùlùmí náà ṣe yẹ ká máa bára wa jà? Ṣé yẹ ká máa bára wa jà ẹni tí ò ń ṣe mùsùlùmí? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ mẹ́ta yìí ń sìn, tí a gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè wa l'Amẹ́ríkà ń bí báyìí, wọ́n send message sí Nàìjíríà pé ogun ń bọ̀ látara pé àwọn aláburú wọ́n ní wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì. Lóòótọ́ lódodo, àwọn aláburú yìí wọ́n ń pa mùsùlùmí, wọ́n ń pa kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, ṣé bí àwa náà ṣe ń preach Islam ní Nàìjíríà yẹn, ṣé kò tó kó máa bí wàhálà, kó máa fa ogun? A ní ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe mí ní sẹ́ńtúrì tá a wà yìí, a tún máa sọ̀rọ̀, a tún máa lérí, a ní pé ànábì sọ wípé ká máa bá ká pa kèfèrí ẹni tí ó bá ṣe mùsùlùmí, àbẹ́ tó wá ní òun ò ṣe mùsùlùmí mọ́ ní sẹ́ńtúrì tá a wà yìí. Mo rí fídíò kan tí wọ́n play nípa àfáà kan tó ń sọ̀rọ̀ àdìsí ànábì, wípé ànábì sọ wípé ẹni tó bá ní òun ṣe mùsùlùmí mọ́ ẹ pa, ẹni tó bá bú ànábì ẹ pa. Àkọ́kọ́ náà lọ́dọ̀ tèmi, èmi ò fara mọ́ wà àdìsí bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹni tó ń sọ orú ọ̀rọ̀ yẹn tó ti wá ń sọ lórí social media, ṣé kò mọ̀ wípé sẹ́ńtúrì tá a wà yìí
kódà kánàbì gan fún ara ẹ̀ padà wáyé gbọ́ mi yé wọ́n ti jẹ́ mùsùlùmí kí ànábì fún ara ẹ̀ padà wá sáyé ń sìn kó gbúdọ̀ náà fẹ́ pààyàn torí pé èèyàn kò ṣe sìn ànábì ò gbúdọ̀ náà fẹ́ pa èèyàn torí pé èèyàn kan náà ò ṣe mùsùlùmí nígbà ayé ànábì tẹ bá sọ pé àdìsí yẹn wọ́n mú wáńdà tẹ́mi ò gbàgbọ́ ìlú mélòó ló wà láyé ńgbà náà ìlú mélòó ló wà láyé ìlú mélòó ni ló wà láyé ńgbà náà gbogbo ìlú tó wà láyé tí ànábì ń ṣe ìjọba lé lórí lẹ́yìn ní alamu islamiyya ńgbà náà mélòó ni gbogbo ẹ̀ sódà tí ara wá ra àwọn àkọsílẹ̀ kan tó já sí pé ó bá ti jọ mọ́ pé pípa kò bá àsìkò tá a wà yìí mu mọ́ kò bá àsìkò tá a wà yìí bọ́dọ̀ pé gbogbo ojú ti rí àti ríra wa kò bá àsìkò yìí tá a wà ànábì gbogbo ò lè padà wá sáyé sìn kó wá ní pé èèyàn kan náà wọ́n ṣe mùsùlùmí yẹ lọ mú ẹ lọ pa kò sóní tọ́hún so that tí ìjọba Amẹ́ríkà bá sọ pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà ṣé àwa tá a jẹ́ mùsùlùmí fúnra ara wa ṣé wáàsí pípa ló yẹ ká máa ṣe lásìkò yìí kò dẹ̀ sí nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ máa rú wọn o ẹja ní kànga ni wọn àìjáde ló ń ṣe wọn àìjáde ló ń ṣe wọn ẹ dákun tẹ́ bá bọ́ sí Western world ní gbogbo àgbálá ayé ẹ lọ wò ó kò sí ìlú kan tó já sí wípé wàá máa nítorí wọ́n ń ṣe ẹ̀sìn kan wàá máa wá kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn míì wọ́n ètò máa kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn míì nítorí pé ìwọ ń ṣe ẹ̀sìn kan ta ló sọ fún ẹ pé ìtí wọ́n ń ṣe yẹn gangan tí wọ́n bá gbà pé ìtí wọ́n ń ṣe yẹn gangan gẹ́gẹ́ bí Kùránì inna dina inda Allahi al-Islam Kùránì wá sọ bẹ́ẹ̀ fún wa lóòótọ́ tí mo dẹ̀ nígbàgbọ́ ń bẹ̀ but bẹ́ẹ̀ náà ni báíbù ṣe sọ fún àwọn tó ń ṣe mùsùlùmí pé ẹ̀sìn tiwọn náà gangan lójú ọ̀nà ẹni tó ń ṣe ẹbọ náà òun náà ní ìgbàgbọ́ lójú ọ̀nà tó ń ṣe ni tó bá dẹ̀ wọn ọlọ́run ní tí mo bá fẹ́ wà ń ṣáà ọlọ́run ní tí mo bá fẹ́ màá ṣe gbogbo ayé ní ummatan wahidatan ọlọ́run ní tí mo bá fẹ́ màá jẹ́ kí gbogbo ayé máa ṣe ẹ̀sìn kan náà ohun ọlọ́run ló ní kí wọ́n máa ṣe mùsùlùmí ṣé wọ́n ló fi rẹ́ mọ̀nà sí mùsùlùmí ni ẹni tí ò ṣe mùsùlùmí náà ọlọ́run ní òfin mọ̀nà tí ẹni pé kò ṣe wáàsí fún un tọ́lọ́run dẹ̀ sọ fún ànábì Muhammad táwa ń tẹ̀lé náà nìyẹn pé ẹ ṣe wáàsí fún wọn ní la ikrafi dini qad tabayyana rushdan má fi tipátipá mú wọn nínú ẹ̀sìn tó bá fi tipátipá mú wọn kò ní sẹ́ni tó máa ṣẹ́kù nínú ẹ̀sìn ṣùgbọ́n gbogbo àwọn tí ó dá sí pé a mú ẹ̀sìn lé kókó ṣé torí tó Ọlọ́run ni àbí torí ohun tá a fẹ́ jẹ ṣé torí ohun tá a fẹ́ jẹ ni ṣé ẹlòmíì ò wá mọ method of dawa wáàsí tó yẹ kó ṣe láàrin ìwà àtọmọ àwọn ọmọ tó nǹkan ń kéwú ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe nínú mọ́ṣáláṣí tó máa mú máìkì dání wáàsí tó máa ṣe ní mọ́ṣáláṣí ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe ní public lecture wáàsí tó máa ṣe ní public lecture ó yàtọ̀ sí wáàsí tó máa tan kámẹ́rà sójú báyìí tó máa nípò blow wáàsí tí gbogbo ayé tẹ́tìrí method of lecture ẹlòmí ò mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n kò máa tan kámẹ́rà sójú ọ̀rọ̀ tí ò ju ọ̀rọ̀ tí o lè sọ fáwọn ọmọ kéwú ẹ lọ òkè àdìs ànábì o sọ báyìí o ká àdìs ká ọ̀rọ̀ ọlọ́run ká àdìs ànábì fáwọn ọmọ kéwú ẹ láàrin ara yín kọ́ wọn ní ẹ̀kọ́ kọ́ wọn lẹ́sìn èyí tó bá lébẹ̀ sọ fún wọn tí wọ́n mọ̀ láàrin ìwà àtàwọn ọmọ kéwú ẹ kọ́ wọn lẹ́sìn nìyẹn o kọ́ wọn ní nǹkan tí ọlọ́run àtànábì sọ nínú Kùránì kò sí tó burú jù mẹ́ tó bá ti di wípé o ti lọ sí mọ́gàláṣí ó fẹ́ lọ ṣe wáàsí ọ̀rọ̀ tó fẹ́ lọ sọ mọ́gàláṣí àwọn mùsùlùmí ló wà ń bẹ̀ ó mọ̀ wípé ẹni tó ń ṣe mùsùlùmí ò lè wá sí mọ́gàláṣí àfi tó bá ṣàtọ́jú hàn so that wáàsí tó máa ṣe nínú mọ́ṣáláṣí fáwọn mùsùlùmí ẹgbẹ́ ọ̀tọ̀ ni lẹ́kùn yín mọ́ ni wọn ẹni tó bá ti wá sí mọ́gàláṣí wọn kì í ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run fún mọ́ torí tí ò bá bẹ̀rù Ọlọ́run kò ní wá sí mọ́gàláṣí tákù láìkọ́ ló kàn fẹ́ tó wá sí mọ́gàláṣí síyádàtọ̀ làyín mọ́ni ló máa ṣe fún wọn báwo ni mọ́ni wọn ò ṣe ní bàjẹ́
tó bá ti wá di pé wà náà láṣẹ o fẹ́ mú máìkì dání o fẹ́ ṣe wáàsí tí ará àta máa gbọ́ rotẹni tí ò ń ṣe mùsùlùmí mọ́ ohun tó fẹ́ sọ ládùúgbò má dá wàhálà lẹ̀ nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí kó wá mú máìkì dání ní àdúgbò kó máa sọ pé gbogbo ẹ̀yin tí ẹ kì í kírun ẹ máa wọná ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ ẹ máa wọná ni ṣé wọ́n ló níná ni ṣé wọ́n ló níná so that wáàsí ó ní method ṣọwádìí tó burú jù ni pé ní tó bá tan kámẹ́rà sí báyìí gbogbo tí yàn bá máa sọ lórí kámẹ́rà jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àlàáfíà because Islam wa dinu salam a religion of peace ẹ̀sìn àlàáfíà ni so that gbogbo tó bá máa sọ tó mọ̀ pé ohun tó ń sọ mùsùlùmí kọ́kọ́ ló ń gbọ́ ẹ ó gbọ́dọ̀ sọ ohun tó máa bí wàhálà àbí ohun tó máa sọ tó máa ní ọmọlàkejì ẹ lára so that tá bá ní pé àwọn Boko Haram ń pa àwọn èèyàn Nàìjíríà lẹ́sìn kí ni wọ́n gbójúlé kò sí nǹkan tí wọ́n gbójúlé kọjá àwọn àdíìsì burúkú tí ẹ̀ ń kà tẹ́ ń sọ pé ànábì ló sọ òun ló ń jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn máa le ní kó ń jẹ́ kí àti pààyàn kò jẹ́ kó jọ àwọn èèyàn lójú torí pé wọ́n máa ní lẹ́mìí pé pípààyàn táwọn ń pààyàn àwọn fi ń ṣe jihad ní jihad kọ́ o man qatala nafsan muta'ammidan fajaza'un jahannama gbogbo ẹni tó bá pa èèyàn ó bá ní o fi ṣe dáwà ní iná jahannama nílé ẹ torí pé tó ń bẹ nínú ẹ̀mí tó ń bẹ lọ́rùn eré ìwà rẹ̀ wọn tọ̀hún ṣùgbọ́n àdánwò kan tó wà nínú Islam ti wá tó wà ní kò dẹ́ ṣe àdánwò òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà wọ́n ń ṣe jihad lórúkọ Ọlọ́run lórúkọ ẹ̀sìn tó fi ń pa èèyàn yìí tó ń ṣe jihad lórúkọ Ọlọ́run yìí ẹ dákun ihun tí wọ́n máa ń gbójú lé ní ìgbà míì ni wípé tó dẹ̀ pé bó ṣe wà ní ẹ̀sìn wa náà ni pé báwọn bá kú ṣe táwọn bá pààyàn ọjọ́ táwọn bá fi lè rántí Ọlọ́run gẹ́gẹ́ bí àyà kan tó wà nìkan pé wá ìzáfà álùfà ìṣẹ̀tàn àwùzọ̀lámù àǹfùsàwọn zakarallahu fastaghfiru li zunuba wa man lam yaghfiru zunuba illa Allah ìgbàgbọ́ ẹlòmíì àwọn aláburú yẹn ni wípé wọ́n ìzàfà àlùn fà ìṣẹ̀tàn níjọ́ tí wọ́n bá ṣe aburú tán ti dẹ́ẹ̀mí àwọn èèyàn lógbòdò tán ti ba ayé àwọn èèyàn jẹ́ tán ti pa àwọn èèyàn zakarallahu tó bá wá rẹ́dì pé àwọn fẹ́ túbá ní tó wà ní Islam wa nìyẹn o zakarallahu tó rántí pé àwọn fẹ́ túbá tó dẹ̀ bá kò sẹ́ni tó lè foríjì yàn ju Ọlọ́run lọ tó bá tọrọ àforíjì gbogbo ẹ̀mí tó ti pa yẹn ló ṣòfò gbogbo ẹ̀mí tó ti pa yẹn ló ṣe òfò tó tíjọba Amẹ́ríkà bá wá délé ni pé àwọn tí wọ́n ń parọ́ mọ́ ẹ̀sìn wípé àwọn fẹ́ wá gbé ogun tì wọ́n t'Amẹ́ríkà bá ṣe pẹ̀lú ọ̀nà tó tọ́ tó yẹ torí pé mo ní ìgbàgbọ́ kan lára tẹkinọ́lọ́jì tọ́lọ́run ṣe fún Amẹ́ríkà táwa ń gbé yìí t'Amẹ́ríkà bá fẹ́ pa ibì kan run tí wọ́n fẹ́ pa ibì kan run dandan kọ́ ni kó àfẹ́ tàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn Ọlọ́run fún Amẹ́ríkà ní irinṣẹ́ débi wípé wọ́n ní irinṣẹ́ débi pé tọ́lọ́run bá ní pé wọ́n fẹ́ lọ pa ibì kan run ibi tí wọ́n ń lọ yẹn wọ́n lè ránṣẹ́ sí láti ibi tí wọ́n wọ́ láti Amẹ́ríkà ń bẹ̀ tó dẹ̀ máa débẹ̀ bèrè tàṣe àwọn bíi drum tàbí kí wọ́n pe kíní bíi kámẹ́rà tí wọ́n ti bí kámẹ́rà máa fò kiri báyìí àwọn kíní yẹn kọ́ ọ̀dẹ́ pé tí wọ́n bá jù sínú kọ́ríà kan nu agboolé kan ó lè rìn láti irú Èkó dé Àbújá ó lè rìn pẹ́pẹ́ ní tó máa control ẹ̀ máa wà lẹ́kọ̀ọ́ tó dẹ̀ máa dé Àbújá for example ní omi ní kọ́ lọ bọ́ǹbù Àbújá o pẹ́pẹ́ tó bá rìn ó máa rìn pé ibi tí wọ́n wà náà wọ́n ti máa control ẹ̀ kíní yẹn fúnra rẹ̀ ló máa shoot ló máa yìnbọn tó wá pé lórí pé wọ́n wá fẹ́ wá pa àwọn aláburú yìí rẹ́ ni ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ti pọ̀jù lórúkọ ẹ̀sìn ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ti pọ̀jù lórúkọ ẹ̀sìn tí Islam wa òde ọ̀ràn wa bẹ́ẹ̀ tó wọ́n bá sọ nínú Kùránì pé yá ayyuhal ladina amanu jahidul kuffara wal munafiqina tó wọ́n bá ní pé kí wọ́n gbógun ti kèfèrí ẹ dákun ṣé kèfèrí tiẹ̀ nàbí tọ́lọ́hun tẹ́lẹ̀ àyà pé já ìdúlé kò fara yẹn a lè yọ́pọ̀ ní Kùránì lóòótọ́ o ṣùgbọ́n ní àsìkò tó lọ́wọ́ sọ kalẹ̀ àsìkò ogun ni àsìkò tí wọ́n fún ànábì tí wọ́n ti kàn gírí lọ́lọ́wọ́ tó ní pé yá ìwà ànábì ọlọ́run kí ànábì já ìdúlé kò fara wọ́n lọ bá wọn jà wọ́n ti ti ànábì kàn gírí tó táyà ẹ bá wá ṣẹ́kù nínú Kùránì
máa yẹ kí n parọ́ fún yẹn àyà yẹn òru kò ní ká tún máa wá lò mọ́ sí yìí o já ìdúlé kò fara yẹn ipe ẹgbẹ́ lọ báwọn kèfèrí jà yẹn ké nísìn tó bá nítorí àyà ọlọ́run sọ bẹ́ẹ̀ tó bá pa èèyàn wọ́n máa pàwọ́ náà o wọ́n máa pàwọ́ náà o ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ lórúkọ ẹ̀sìn ẹ jẹ́ ká mọ ohun tá a máa gbé jáde lórúkọ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àyà mi ìwọ ọ̀pọ̀lọpọ̀ àdìsí mi wà ní yásí pé àní yọ́kò nínú tírà ṣùgbọ́n kò bá àwùjọ wa mu mọ́ kò bá àwùjọ wa mu mọ́ bí kíyàn máa sọ ń sìn wípé ànábì ní ó wà ní kùránì ni kùránì sọ fún wa pé ẹ lè ná obìnrin fádìrìbù húnnà nínú kùránì tóbìnrin bá ṣe ohun tí ò bá tọ́ ó ní fádìrìbù húnnà àwọn àfáwà dírẹ̀sì ẹ̀ wọ́n dírẹ̀sì ẹ̀ ní o àwọn àfáà dírẹ̀sì ẹ̀ ní pé ìdàtẹ́ bá fẹ́ nà ẹ fi tí aṣọ nà ṣé tí aṣọ lọ́lọ́run sọ ni fádìrìbù húnnà kó dájú gidi fún ni ṣùgbọ́n ihun tí ọlọ́run sọ tí ọlọ́run sọ yẹn ṣó lè lò lamẹ́ríkà alam gbogbo ayé western world wọn bí ẹ̀dá kó fọwọ́ kan obìnrin wọn bí ẹ̀dá kó fọwọ́ kan wá ní pé torí pé o jẹ́ àfa Kùránì ló sọ fẹ́ pé kókó na obìnrin tí ó bá na obìnrin ìlú òyìnbó ẹ̀wọ̀n ló lọ automatically ni direct entry ni ẹ̀wọ̀n ní fẹ́ni tó bá na obìnrin ìlú òyìnbó lóye dùnmíjọ́ tí yàn kan parọ́ wọn pé mo nà wọn ní wọ́ọ́lọ́ máa ṣàánú mi ẹ̀wọ̀n lélẹ̀ ìfẹ́ bá mi wá yìí torí pé o mọ̀ wípé ìdájọ́ ẹni tó bá na obìnrin ìlú òyìnbó kò nẹja bá kan wọn kì í ná búrẹ́dì ẹ̀wọ̀n ní straight ẹ̀wọ̀n ní so that but Kùránì sọ fún wa pé fádìrìbù húnnà ẹnà wọn tí wọ́n bá rí pé wọ́n ò gbọ́ràn Kùránì ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà ìdíwú ìlàsẹ̀ bí lè rọ̀ bíkà bílẹ̀ ìkímọ̀ ẹ̀lò ìkímọ̀ ló làákàyè ẹ má torí pé Kùránì sọ àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ Ọlọ́run ni ṣàmà yọkùrò bẹ́ẹ̀ wọn ò ní ká yọkùrò ní Kùránì kò ṣeé lò mọ́ alam western world tá à ń lò ń sin àwọn kan wá pé a lè lò mọ́ ẹ má ìka máa rò pé ẹ̀sìn wa bẹ́ẹ̀ sì wá ṣe rí nìyẹn wọ́n kọ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ní wọ́n kọ sílẹ̀ yẹn ní tó bá pé ọ̀rọ̀ ànábì wọ́n kọ sílẹ̀ èmi ò kí máa hàn dáàtú pé àdìsí kan ó wà sọ yìí àdìsí kan kò wà sọ ìdúró tí tèmi bílífù ni pé ṣé àdìsí tó ń sọ ń pa yẹn ṣó bá zàmọ́ níyì mu kódà àtàlù Kùránì tí Kùránì ni onífádìdìbò òun náà yìí Kùránì ní pé tóbìnrin bá ṣe ohun tí ò dá tẹ́ bá ṣe wá àsìkò tí ò bá gbọ́ kó gbájú fún Kùránì sọ bẹ́ẹ̀ o wọ́n bá dírẹ̀sì ẹ̀ pé ẹ fi tí aṣọ nà ẹ fi ẹmú ankáṣífù ẹkọ ankáṣífù yíyọ o tí ankáṣífù lè dùn yàn ní tó ní kẹrin náà ó fẹ́ kó dùn ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn kò bá zàmánì yìí mu mọ́ kò bá kó máa sọ lórí mídíà mu kò bá mu kó máa sọ lórí mídíà pé obìnrin ẹ̀nà fádìrìbò náà àdìsí ànábì náà tó tọ́ fún pé tẹ́ǹkóòtì wípé ànábì ó fẹ́ Aisha lọ́mọdún 6 ó bá sùn lọ́mọdún 10 tó bá rí bẹ́ẹ̀ tẹ́mi bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ kò bá zàmánì yìí mu mọ́ ẹ bẹ́ẹ̀ kà máa sọ pé ẹ̀sìn wa ẹ má máa kun ẹ̀sìn Islam ní ẹ̀sìn tẹ́ pé ẹ̀sìn tí ò bá ìgbà mu Islam gbọ́dọ̀ máa bá gbogbo àsìkò mu ni ànábì fẹ́ Aisha ọmọdún 6 ó bá sọ ọmọdún 10 ṣé wọ́n lè ṣe irú ẹ̀ ta ló ṣe irú ẹ̀ nínú yín gbogbo ẹni tẹ́ ń ka àdíìsì yẹn ta ló ṣe nínú yín èwo nínú yín ló bí ọmọ lọ́mọdún 6 tó lọ fi fún ọkọ tó ní kọ́kọ́ yẹn kì mọ́ ìlọmọdún 9 kó máa kó bá sùn fún bí wọ́n bá dọ̀wọ̀ l'Amẹ́ríkà tá a wà yìí tó bá gbọ́ ọmọdún 9 sùn ẹ̀wọ̀n ló máa kú sí bí wọ́n bá gbọ́ ọmọdún 9 sùn nínú ìbò ẹ̀wọ̀n ló máa kú sí ihun tí ẹ lè ṣe kílẹ̀ ń sọ fún tí ẹ̀gbọ́n tọ́lọ́hún sọ ni pé yá ayọ́ lẹ̀dí náà mọ̀ lèmọ́ tàkúlù náà mọ́ látẹ́ fún àlùnà lèmọ́ tàkúlù náà mọ́ látẹ́ fún àlùnà ihun tí ẹ mọ̀ pé ẹ lè ṣe kílẹ̀ ń sọ fún kábírámọ́kítà ìndàláyì à ń tẹ́kúlù náà mọ́ látẹ́ fún àlùnà ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run kíyàn máa sọ wáàsí tó mọ̀ pé wọ́n ò lè practice ẹ̀ wáàsí tí wọ́n mọ̀ pé ò lè ṣe kí ló ń sọ fún kí ni àbọ̀ máa sọ fún wa ń sìn pé ànábì ká wá múlé kókó ànábì fi Aisha ọmọdún 9 ẹ dákun torí tọ lọ ṣé wọ́n lè ṣe tó bá mọ̀ kí wọ́n lè ṣe ṣó bá zamani tá a wà yìí mú ṣó bá alam mú ṣó bá western world mú mélòó Nàìjíríà
ní gbogbo àgbáyé. Saudi Arabia gan tẹ́ pé ìlú ẹ̀sìn ni ẹ lè gbọ́ bẹ́ẹ̀ pé èèyàn kan fún èèyàn kan lóyún bọ́mọ kan sùn lọ́mọ ọdún 10 ọmọ ọdún 9. ní àdìsí ànábì tẹ́ ń kóòtù yìí tẹ́pẹ́ àdìsí ànábì náà ló sọ fún wa wípé tọ́mọ yín bá pé ọmọ ọdún 7 ẹ pàṣẹ fún kó máa kírun, tó bá pé ọmọ ọdún 10 ní kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní nà. Ó túmọ̀ sí pé ọmọ ọdún 10 ó sì wà lọ́ndẹ ẹni tá a máa kógi bò tí ò bá kírun. Ṣé ẹni tí ó wà lọ́ndẹ aka kógi bò tí ò bá kírun láti máa wá máa ní akóbá sófin? Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa sọ lórí social media nípa ìsìláàmù wa, nípa ànábì wa. Ẹ mẹ́ẹ̀ká máa dójú ti ìsìláàmù, ẹ mẹ́ẹ̀ká máa dójú ti ànábì wa. Òpònú ẹlòmíín tó bá máa wí sìn á ní àkàn lọmọ kéwọ́n èlòkè wo bí onínìkun kì í ṣẹgbẹ́ oníwèé 6. Onínìkun kì í ṣẹgbẹ́ oníwèé 6. Gbogbo tó bá fi lè mú ìsìláàmù tí ò bá western world mu wà láìtàláì o ò tí ì ṣẹ̀sìn. Ìlú táwa ń gbé yìí sìn irun tó yẹ kó ní àlàáfíà ni wípé wọn ò pe dandan pé kò ṣe ẹ̀sìn kan. Ẹ̀sìn tó wà nílùú òyìnbó táwa wà yìí sìn ẹ̀sìn tó wà níbẹ̀ ó lé ní 1000. Oníkálukú lákúndì níkún wálíyè díìnì, oníkálukú dẹ̀ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Irun tó bá fi lè mú ẹnìkan dìde máa tako ẹnìkan lórí ẹ̀sìn tẹ́ni yẹn ń ṣe, irú onítọ̀hún yẹn fẹ́ kógun jàdú nìyà. Ẹni tó bá fi lè ń tako ẹnìkan tó dandan bí òun ṣe rí ló dájú, kò máa wá wo ẹlòmíì tí ò rí bí wọ́n ṣe rí wípé ẹni yẹn ò ṣe ẹ̀sìn, irú onítọ̀hún ó fẹ́ kó ogun jàlú ni. Lákùndín níkùn wálìyẹ díìnì, ihun tí wọ́n ń pè ní ìbáàdà ìjọsìn ẹnìkan ò ní ìgbà, Ọlọ́run nìkan ló máa gbà. Tí ó bá ti wá ń ṣe pé wọ́n ló máa wá gba ìjọsìn, ìwọ ló máa gba ìbáàdà, má sọ pé ẹnìkan ò ṣe tó. Torí tí wọ́n náà ń ṣe kò tí ì sí rìsáálà lẹ́tà látọ̀dọ̀ Ọlọ́run pé tí wọ́n náà ń ṣe Ọlọ́run ti gbà. Gbogbo wa ń bẹ̀ ni pé kó gbà. But àwọn tá a jẹ́ mùsùlùmí kí ni yẹn pọ̀ sí jù ló pọ̀, pàápàá jùlọ àwọn tó gbé akatakítí dání tí wọ́n ń pera wọn ní I don't want to mention anybody's name, wọ́n dà pé èèyàn ń takò wọn. But ẹ jẹ́ ká jọ rò ó. Ní tó bá fi lè mú mùsùlùmí tó tún fojú wo mùsùlùmí kan pé kò ń ṣe mùsùlùmí lẹ́ni tó ṣe la ilaha illallah wa anna muhammadu rasulullah, lẹ́ni tó rí pé ń kírun wákàtí 5, lẹ́ni tó ń gbààwẹ̀ ramadan, ẹni tó lọ sí àjì tẹ́lẹ̀ pé ó lọ sí àjì ó dẹ̀ ń kírun ó pe la ilaha illallah. Ìwọ tó wá ń sọ pé onítọ̀hún ò kì í ṣe mùsùlùmí torí pé òun ò rí bí wọ́n ṣe rí. Ta ló sọ pé bí wọ́n ṣe rí ló perfect jù? Ta ló sọ fún ẹ pé bí wọ́n ṣe rí ẹ̀rọ gan lọ́wọ́ ń fẹ́? Tọ́lá bá gbọ́n ò fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́? Tọ́lá bá gbọ́n ò fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́? Ẹ̀sìn ò fàjà, o ò lè condemn ẹlòmíì torí pé ìwọ fẹ́ proof ara pé wọ́n ló dáa jù, òun fẹ́ dá wàhálà alẹ́ ni. Ẹ jẹ́ ká stop ká máa condemn, ẹ jẹ́ ká stop condemnation lórí social media. Ẹ̀yin ẹ̀wọ̀n nǹkan tí ó ń bọ̀ yẹn sìn lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe ìwà aburú tí wọ́n ń pa àwọn èèyàn Nàìjíríà yìí mùsùlùmí ni wọ́n, orúkọ ẹ̀sìn ni wọ́n fi ń ṣe aburú tí wọ́n ń ṣe. Kò dẹ̀ sí nǹkan tó fà kọjá wípé sámọ̀ wáàsí tí wọ́n ń ṣe fún wọn àti ọ̀nà tí wọ́n gbàgbé ìsìláàmù wọn dání, wọ́n ti rí gbogbo ẹlòmíì pé wá ẹni tó bá ti rí báwọn ṣe rí yẹn o, wọ́n rí gẹ́gẹ́ bí kèfèrí ni pé já ìdólè kò fara ẹ pa wọn kèfèrí. Ṣé pípa kèfèrí ló kàn ń sìn? Ó dá ẹni tí ó wà ń ṣe mùsùlùmí tí ò ń ṣe kírísítẹ́nì tí ò ń ṣe gíní olóhùn kógun òun bọ̀ wá Nàìjíríà òun fẹ́ wá gbèjà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí lórí àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n fi ń pa àwọn èèyàn. Ó dà tó bá wá dé sìn, ṣe lérò pé tí ó bá gbé ogun wá bá ní Nàìjíríà ṣe lè pọ̀ Ọlọ́run máa dá sí? Ṣé pọ̀ Ọlọ́run máa yẹ inna Allaha ya'murukum bil adli? Ẹ jẹ́ ká dúró lórí Ọlọ́run ò kọ́kọ́ sọ̀rọ̀ ìpè dandan ẹ̀sìn. Adìlù lọ ṣe déédéé láti ní déédéé pẹ̀lú tó ń ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. Ẹ̀mí tó wà lọ́rùn tiẹ̀ ló wà lọ́rùn tó ń ṣe mùsùlùmí. Má torí pé wọ́n jẹ́ mùsùlùmí ìwọ rí ẹ pé wọ́n lo mọ́jú ẹni tó ń ṣe mùsùlùmí kò máa wò bí pé kó fayé lẹ̀ fún ẹ. Liman àlàáfíà lánàá gbé dání.
àlàáfíà làní àgbédání. Ẹ̀yin àáfàá wa ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ ká minimize ọ̀rọ̀ wa lórí social media nípa wípé kí a máa paint ẹni tí ò rí bí wọ́n ṣe rí gẹ́gẹ́ bí pé òun ò ṣẹ̀sìn. Láti sáwọn àfúsà kan àbíkọ́ lójú ayé àyẹn sọ má rí ẹ pé wọ́n lo mọ́ jù. Wọ́n máa rí ẹ pé wọ́n lo mọ́ jù. The only thing tó lè ṣe ni wípé encourage àwọn èèyàn fi jamal ìsìláàmù ẹwà ìsìláàmù fi hàn àwọn èèyàn. Fi ẹwà ìsìláàmù hàn àwọn èèyàn. Ṣe dáwà fáwọn èèyàn pé mùsùlùmí o ẹ̀sìn àlàáfíà ni. Jẹ̀jẹ́ kó máa bá ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ tútù lẹ́nu wọn tó bá pè rẹ̀ ní mùsùlùmí. Gbogbo tó bá ti jọ mọ́ pípa álàmù ayé ta wà nísìn kò fa ìgbà kan pààyàn kódà kí ẹni yẹn ṣe ohun tí ò tọ́ tí ò bá ti lòdì sí òfin ìjọba tó bá pé ó lòdì sí òfin ẹ̀sìn ni kò ní kó pa o. Because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn dáná àgbédání yìí ṣé tí rí mo máa ń sọ pé kíní kan ó dá kíyàn máa jáde. Bíyàn bá ń jáde àwọn táwa nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ Islam wà là ń bẹ́ẹ̀ nígbàtà dé ìlú òyìnbó náà. Tó lè yà sí pé bá ṣe ń bẹ́ẹ̀ di ẹ̀yẹn ẹ̀mí wa ò sọ fún wa pọ́lọ́hun ò ní ìgbà. Inna láàyà àmúrúkọ náà Ọlọ́run sọ ní Kùránì pé inna salati tẹ́ni àṣà ìwà lè múkà ìyẹn tó kọ́ mo fẹ́ lò. Ọlọ́run sọ ní Kùránì pé kíní kan salati kíní kan ó ní ká máa kírun pẹ̀lú àsìkò ẹ̀. Áyà yẹn ẹni tó máa kí wákàtí 5 pẹ̀lú àsìkò ẹ̀ nílùú òyìnbó ajẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ àbẹ́ tó ń ṣiṣẹ́ ààrẹ. Ẹni tó máa kí wákàtí 5 nílùú òyìnbó tá a wà yìí ajẹ́ tí ò níṣẹ́ lọ pẹ̀lú àsìkò ẹ̀ ni o pẹ̀lú àsìkò ẹ̀ mi ni pé kò ní kí o. Ajẹ́ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tàbí pẹ́pẹ́ ni ẹ níṣẹ́ ara rẹ̀ tó bá dẹ̀ níṣẹ́ ara ẹ̀ náà kò sí bí òṣèlú máa da zuri àtàsírí pọ̀. Kò sí bí òṣèlú máa da mọ́gìrìbù àti ṣáì papọ̀. Tó bá ní kó fẹ́ kíjọ mọ́ l'Amẹ́ríkà nílùú òyìnbó tá a wà yìí kó fẹ́ kíjọ mọ́ wákàtí 5 lódì ní oṣù kan ó lójú ẹni tó máa nípò òun lè kíjọ mọ́ wákàtí 5 ó dẹ̀ kíbẹ̀ lóṣù kan nílùú òyìnbó ẹni tó bá lè kíbẹ̀ kó jáde. Àjẹmọ́tò rámọ̀dẹ̀ ló ń sọ kákírun jọ mọ́ ó dá púpọ̀. Ṣùgbọ́n iṣẹ́ ọ̀fàyè gbà ó túmọ̀ sí pé Islam wa yìí kò dẹ̀ ní kọ́lọ́wọ́ má gbà. Tó bá wá dé mọ́sálásí àwọn Amẹ́ríkà tẹ́pọ̀ àwọn ọmọ Amẹ́ríkà ló ń kírun ń bẹ̀ tó bá lọ kírun níbi tí ò ń ṣe mùsùlùmí wà wá pàdé oríṣiríṣi ẹ̀yà ní ohun tí àwa múlé kókó Nàìjíríà yẹn wà wá pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́sálásí rí àsọ fún ọpọlọ́wọ̀n onígbàrún wọn. Nígbà tó dé mọ́sálásí tó rí mùsùlùmí tó wá kírun tó wá dirun ó tún lo yarin ó tún yàtà tún sára sọ fún pé kó jáde pọ́lọ́hùn nígbà náà tó bá ní kí ló dé wà nítorí pé ìwọ fa tòkòtò sókè ìwọ nírùngbọ̀n ní kó jáde wọ́n dẹ̀ ṣe ń kí yẹn ó gbúdọ̀ jọ́ọ̀jì ẹ̀ mùsùlùmí tí mùsùlùmí nìyẹn o ṣùgbọ́n torí pé ìwọ òkú lójú kan ẹja inú kànga ní ẹ tó bá rí ẹni tí ó ń jẹ́ mùsùlùmí lásán tó lo yarin lásán ṣèbí lọ́dọ̀ tí o ti kàfàrà rẹ̀ kẹfẹ́ ní olóyarin ẹ̀dàkùn olo chain jáde sọ́rí òní àwọn ẹ̀lẹ́ tí àfà lè léyìí tí mùsùlùmí ń lo chain ọ̀dẹ̀ ní ẹ kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn because tó bá dé alámù ìsìlámù táwọn mùsùlùmí wà lágbà pàdé oríṣiríṣi mùsùlùmí wà á rí mùsùlùmí ọkùnrin tó máa lo yarin ìbára máa lo yarin méjèèjì mọ́tàlásí ìbọ́lọ́run ló wá sìn ṣíwọ́ ló wá ní. Ẹ ti mú Islam lè kókó jù Nàìjíríà ẹ ti mú wáàsí lè kókó jù ẹ ti wáàsí tó máa rọ́ láti mo rí wáàsí àfáà tó ń sọ̀rọ̀ pé ànábì ní kẹ pa ó tó ànábì ìṣẹ́jú sí pé ṣé ẹ mọ̀ kí mo ní kẹ pa ni ṣé wáàsí irú àdìsí yẹn bá zàmọ́ ní ìmú ṣé ó bá zàmọ́ ní ìmú. So that ẹ̀sìn ò fàjà tẹ́ bá tẹ́wọ̀n tó bá ti mú ẹ̀sìn lè kókó ẹ lọ wò wọ́n ń gbowó bì kan ni. Ó tọ́ wọ́n gbowó bì kan ni owó ní oníkálùkù owó iṣẹ́ owó ló ń ṣe ẹ̀sìn Islam gan fún ara rẹ̀ ẹ̀sìn ọ̀run ni àwọn tó náà pààyàn Nàìjíríà yìí náà ń sìn owó ni o wọ́n tún sọ kúrò lórí ẹ̀sìn wọ́n tún di pé wọ́n tún di báńdíìtì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba owó ránsọ́ọ̀mù lórí èèyàn gbogbo ẹ̀ náà ṣé torí ẹ̀sìn ni ṣé torí ẹ̀sìn ni torí ohun tó máa jẹ ni wọ́n ń wà ohun tó kàkó máa jẹ ni wọ́n ń wà
ẹni tó ń ṣe wáàsí tó ń le koko yìí náà nígbà tó ń ṣe wáàsí yẹn ànábì sọ pé tó dẹ̀ ń fi kinní yẹn tó bá àwọn èèyàn lórúkọ jẹ́ ẹ sọ fún mùdírù ẹ sọ fún lágbájá ẹ sọ fún kinní kan pé mo tún ti ṣe wáàsí mo tún ṣe kinní kan náà ń sìn ṣé ńgbà tó rí owó ń sìn nígbà tí o rí owó ń sìn tí wọ́n fi owó tó ẹ lẹ́nu wò dákun ṣé wọ́gán ò rí pé ihun tó ń sọ ń gbà yẹn ṣé wọ́gán ò rí pé ihun tó ń sọ ń gbà yẹn ó kù púpọ̀ káàtó dákun torí tọ́ lọ yẹn mọ̀ ìyá wa nú ẹ̀sìn ẹ jẹ́ ká ṣe sùúrù lórí bá a ṣe máa ṣe dáwà lórí social media. Wáàsí tó bá ti máa bí ogun, wáàsí tó bá ti máa di wípé ẹni tí ò ń ṣe ẹlẹ́sìn ẹ̀ ò ní gbègbè sí ayọ̀ àlàáfíà pẹ̀lú ẹ dákun ẹ má ṣe mọ́ lórí social media. O lè ṣe nínú mọ́ṣáláṣí tí ò ní lo máìkì, o lè ṣe pẹ̀lú àwọn ọmọ kéwú ẹ kó kọ́ wọn, bó má gbé wá lórí social media. Mùsùlùmí kọ́kọ́ ló ń wo social media o, mùsùlùmí kọ́kọ́ ló ń wo social media o. Ẹni tó ń ṣe mùsùlùmí ń wo social media, ẹni tó jẹ́ mùsùlùmí ń wo social media. tó máa sọ ọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa kọ̀ndẹ́ẹ̀mù ìsìláàmù mọ́ ìwọ tó ń sọ lára. má sọ ọ̀rọ̀ tó máa fi kọ̀ndẹ́ẹ̀mù ìsìláàmù mọ́ ìwọ lára ẹni tó pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àfáà mi kan, ó ní àwọn ọ̀rọ̀ kan wà pé lóòótọ́ o lè rò pé òdodo ló ń sọ, àmọ́ wú àwọn òdodo yẹn kalimatul haqqu yuridu an yubatil. Agbóògbọ́ ó lè lò pé òdodo ni náà ní tí wọ́n sọ òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ ànábì ni akù ní lóòótọ́ ó lè rò bẹ́ẹ̀ kalimatu akù yuridu an yubatil, but ní tó òdodo yẹn máa bàjẹ́ máa pọ̀, ní tó òdodo yẹn máa bàjẹ́ máa pọ̀. Bá àwọn tó jẹ́ ọmọ tó wẹ sọ láàárín ẹ̀yin ara yín má gbọ́ tó social media. Islam kì í ṣe ẹ̀sìn pàyàn. Islam kì í ṣe ẹ̀sìn pàyàn. Zamani tá a wà àsìkò tá a wà yìí sìn kò fààyè gba kí wọ́n máa sọ pé ó kàn lè pa èèyàn ẹ̀mí tí ò ń ṣe ẹran ẹ̀mí. Oyin kọ́kọ́ ní ẹ̀wọ̀n ohun Deborah tí wọ́n ní wọ́n pa ní Kánò gbà yẹn, òun ló bí wá sí àfáà yẹn sọ o. Ẹ dákun Deborah yẹn ó bú ànábì, wọn ló bú ànábì wọn wá pa. Ẹ dákun ànábì fún ara ẹ̀ gan gbọ́dọ̀ wà sáyé ń sìn, ànábì mọ̀sọ̀ ànábì wa Muhammad ó lè kọ́ ọ̀tí ẹ̀kọ́ sọ pé ọ̀kọ̀lọ́mọ́ ànábì gbọ́dọ̀ wà sáyé ń sìn kí wọ́n gbé èèyàn kan bú ànábì àdúgbò ní pé ẹ pa. Ànábì ò lè ní kí wọ́n pààyàn mọ́, kódà ànábì ò sọ ọ́ ní kí wọ́n pààyàn. Ànábì ò sọ ọ̀pọ̀lọpọ̀ àdíìsì yẹn làwọn máa ń sọ pé èmi tèmi o mi ò mọ kíní o èmi ò gba gbogbo àwọn àdíìsì tó bá ti lòdì sí western world tí ò ní ṣe pẹ̀lú pé ó bá ìgbésí ayé tó rọrùn mu. I don't like it and then I will not believe it. O lè sọ fún mi nsìn pé ànábì ní bá ó fi Aisha mọ́ lọ́mọdún mẹ́fà kí wèrè kan wá dé nsìn kó wá fìlọ̀kulọ̀ lọ àwọn ọmọ mi àkọ́bí mi 20 years right now 20 years làkọ́bí mi over 20 years nsìn mi ò lè gbà kí ọkọ bá mi mess up pẹ̀lú ẹ̀ nǹkan tó ti níbi tó ń lọ náà ká máa sọ pé àwọn àbúrò ẹ̀ 17 15 that's it. Kí nǹkan ọkùnrin kan sọ ní pé ó dá o torí òun fẹ́ tẹ̀lé súnà ó yà irú àwọn ọmọ yẹn òun fẹ́ lọ fi wọ́n náà kọ́ abúyá wèrè má pa kárí àwọn ọmọ mi jẹ́ náà ní tó bá western world mu tó dáa ẹ dákun torí tọ́ lọ́hùn mo kàn fẹ́ pé wá sáké Islam ẹ̀sìn wa ò fàjà o gbogbo ẹni tó bá ti mú lé kókó pàápàá jùlọ tuntun wá ń kọ́ndẹ́mù mùsùlùmí ẹgbẹ́. Mo rí póòsì kan tí kan nú àwọn ọmọ kan tí wọn yóò pòsì àwọn arákùnrin méjì kan ó wá pòsì ẹ̀ pé Ọlọ́run bá wa dá ìfẹ́ padà láàrin àwọn méjèèjì yẹn. Mo wá wo kọ́mẹ̀ntì wà lábẹ́ mo tún wá ń rí èèyàn kan tó ń sọ pé wọn ò lè padà rẹ̀ àfi tí Jamiu bá di mùsùlùmí tí Jamiu kì í ṣe mùsùlùmí ni. Táwọn ọmọ ẹgbẹ́ ẹni tí wọ́n sọ yẹn la ilaha illallah Muhammadu Rasulullah mùsùlùmí ẹ̀wù tí a bára wa dé nínú ayé. Ẹni tá a bára wa dé nínú ayé orí àtijọ́ mi bá di mùsùlùmí ìwọ nǹkan tó ń sọ̀rọ̀ fún ara rẹ̀ ta ló sọ fẹ́ pé o ti gba ìsìláàmù tìyẹ lọ́wọ́ ẹ. Àwọn ẹlòmíà dẹ̀ fojú kéré èèyàn báyìí pé á dẹ̀ wo ìsìláàmù ẹgbẹ́ bíi pé bóyá ẹ̀sìn bàbá ẹ̀ ní ẹ̀sìn yẹn pé ẹni tí ó bá ti sínú fámílì àwọn ò sínú ẹ̀sìn yẹn ìsìláàmù dinul alam ẹ̀sìn gbogbo àgbáláyé ẹ̀sìn tí China ń ṣe tí Igbo ń ṣe tí Hausa ń ṣe tí Amẹ́ríkà ń ṣe tí gbogbo ayé ń ṣe ni ìwọ ọkọ máa tó pé èèyàn kan ò kì í ṣe mùsùlùmí tó lẹ́yìn pé la ilaha illallah Ọlọ́run á bí ẹ
nídìí eléyìí dákun torí tọ́ lọ́ọ́ ká kí àlàáfíà jọba so that tí Trump bá ní pé òun fẹ́ wá sí Nàìjíríà láti pé wọ́n fẹ́ wá pa àwọn ará bí tó ń ṣe aburú, wọ́n fẹ́ wá pa wọ́n run, Amẹ́ríkà wọ́n ní ọ̀nà tí wọ́n lè gbà láti pa wọ́n run tí wọ́n dẹ̀ ní fi affect aráàlú. Wọ́n ní oníbàwà ṣe lè sọ̀rọ̀ sí ìjọba Amẹ́ríkà torí bẹ́ẹ̀ làwa ń gbé, oníbọ̀ ṣe lè ṣe torí lóòótọ́ lódodo ihun tí ó ń ṣẹlẹ̀ mùsùlùmí àti kírísítẹ́nì ni wọ́n ń pa, ṣùgbọ́n àwọn pípù yìí láti ọdún yìí náà ó jẹ́ kí ìjọba Nàìjíríà ti wá solution sọ̀rọ̀ wọn. Ìjọba Nàìjíríà ti wá solution sọ̀rọ̀ wọn látijọ́ ọjọ́ yìí. Látijọ́ ọjọ́ yìí kí káwọn kọ́kọ́ dìde kó dẹ̀ máa gbé báìkì kiri láàrin ìlú, kó dẹ̀ máa lọ in bulk láti lọ pa àwọn kan, láti lọ bayé àwọn kan jẹ́, kí ìjọba dẹ̀ máa wò wọ́n kó má rí kankan ṣe fún lájọ́ ọjọ́ yìí. No. Ó sán bákan lójú. Ṣùgbọ́n àsìkò tí ìjọba Amẹ́ríkà dìde yìí sìn bóyá Ọlọ́run máa ní kí ìjọba Nàìjíríà náà ká gbọ́n, ká wá ṣiṣẹ́ lórí gbogbo àwọn tó bá ti ń jẹ́ alákatakítí ẹ̀sìn, ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. Àwọn tó bá jẹ́ alákatakítí ẹ̀sìn ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. Ẹ ká mójútó gbogbo ẹni tó bá ti ń ṣe wáàsí tó ti ń kọ̀ndẹ́ẹ̀mù ẹlòmíì, kí ìjọba tètè mójútó. Lákùndín níkùn wà lè yẹ̀dín ṣé tí ẹ kí n ṣe tèmi náà, ó lè kọ̀ndẹ́ẹ̀mù ẹlòmíì kó wá ní kó wọn máa kọ̀ndẹ́ẹ̀mù wọn náà. Àlàáfíà wà nílùú táwọn àgbẹ̀ yìí, ó jẹ́ gbọ́ pé wọ́n ń jìjà ẹ̀sìn. Àdúgbò tí mò ń gbé yìí sìn, àwọn Jew town mò ń gbé yìí, àdúgbò àwọn Jew ni mò ń gbé yìí. Bí mo jẹ́ mùsùlùmí ṣe múra tó yìn gbogbo gbà, àlàáfíà oníkálùkù ń lọ láyé ara ẹ̀ ni. Láìpẹ́ yìí bí àbí last week ọ̀nà ni wọ́n ṣe ọdún Halloween. Tó bá ní ọdún ọdún àwọn àjẹ́ àbọ̀dún àwọn òkú kọ́nà pè ní, wàá rí arúgbó wọn tó ń ṣe bí àjẹ́ tó ń ṣe bí òkú kiri tó ń wà káàkiri, ẹ̀sìn tí wọ́n nìyẹn. Ó ò gbúdọ̀ bọ́ta kó lọ kọ̀ndẹ́ẹ̀mù wọn. Tó bá kọ̀ndẹ́ẹ̀mù wọn ó fẹ́ dá wàhálà lẹ̀ ni. Ó fẹ́ dá wàhálà lẹ̀ ni. Ọlọ́run nìkan ló máa ń fìyàn mọ̀nà. Dákun torí tọ́ lọ àwọn tá jẹ́ mùsùlùmí, àwọn tá jẹ́ kìrìsìtẹ́nì náà, a ti gbà pé àwọn kìrìsìtẹ́nì wọn ò ń ṣe tiwọn síta, wọ́n máa ń ṣe tiwọn sínú ni. Àwọn náà pẹ́pọ́n wọn láti mùsùlùmí o, ṣùgbọ́n ẹ lè rí tí wọ́n tan kámẹ́rà kó wá di pé wọ́n máa wá búlì mùsùlùmí, àbí kí kìrìsìtẹ́nì máa wá wo kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹ̀ pé kò kì í ṣe kìrìsìtẹ́nì, àwa mùsùlùmí la ní kíní ẹ lọ́wọ́ jù. Ẹ dákun torí tọ́ lọ́hùn, èmi fẹ́ bẹ̀ wá ní gbogbo tó bá di jọmọ́ wípé kí a máa tako ara wa, ká máa bẹ̀sìn ẹnìkan jẹ́, ká máa fẹ́ nu rídíkù ẹ̀sìn ẹlòmíì nítorí pé ìwọ fẹ́ promote ara tiẹ̀, jẹ́ ká jáwọ́ ńbẹ̀. Ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀ torí tọ́ lọ́hùn, kọ́ lọ́ máṣáláì fi wá mọ́nà. Ẹ dákun níparí, mo ní mẹ́sẹ̀gì kan ní last week Friday tó escape mind mi. Ó yẹ kí n sọ mọ́ ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀rẹ̀ ni, but Ọlọ́run ní kí n tún gbàgbé, but nísìnyí mo padà rántí. Ẹ rí pé last week nígbà tí mo ń ṣe program lọ́wọ́ mo mention message pé mo ní message fún Madrasatul Wahbiyya. Ẹ dákun ẹ bá mọ mo pé mi rí Madrasatul Wahbiyya lórí program lẹ́nu, but message mo fẹ́ ní fún Madrasatul Wahbiyya ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ page yẹn, èmi ò sọ wípé ohun tó ń ṣe dá, mi ò sọ pé ohun tó ṣe ò dá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fake page mi náà wà tí àwọn ará bíbá yìí náà ń lò láti máa fi bà wá lórí, especially èmi àti Sàásù Jamiu. Àwọn page kan wà tó bá lọ wo page yẹn, àwa ni wọ́n bà lórúkọ jẹ́ síbẹ̀, but ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró. Bọ́ ṣe ń bà mí, bọ́ ṣe ń bà lórúkọ jẹ́ tó, ìyẹn kò bọ́mọlúàbí mi jẹ́, kò bẹwà mi jẹ́, ṣòye yín. So that tí Madrasatul Wahbiyya náà bá wá ń ṣe ohun tó jọ mẹ́bẹ̀ẹ́ fún wọn, tùdínú kàmọ́ tùdánù káwọn náà bẹ́gẹ̀ làwọn náà gbà. But Madrasatul Wahbiyya ní ti fẹ́ pè sákèsí ni pé má gbé information tí ó bá rí bẹ́ẹ̀ jáde, because that page is already ó ti wà focus. Gbogbo tí ò bá rí bẹ́ẹ̀ Madrasatul Wahbiyya má máa gbé jáde, because number one, tíyàn bá ti ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀,
ó máa jẹ́ káwọn èèyàn máa lose interest lórí èèyàn. Several times lèmi kan ti bá Madrasatul Wahbiyya wípé information mi wà dé àti pé èmi gan mọ̀ pé kò rí bẹ́ẹ̀ mo kàn máa rí lórí Madrasatul Wahbiyya àmọ́ kí ni yóò rí bẹ́ẹ̀ náà. So Madrasatul Wahbiyya, please don't post anything is not true. For example, sin yìí tó ṣẹlẹ̀ ní last week tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ lé lórí last week yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fi escape mind mi ni pé wọ́n ti gbé Yusufu wọ́n ti gbé lọ sí prison báyìí tó fà á tí wọ́n fi padà ṣe program lórí ọ̀rọ̀ yẹn pé ta ló gbé Yusufu lọ sí prison ìbọn yóò hàn gbé lọ sí prison now. ẹ má máa kàn blow ohun tí ò bá rí bẹ́ẹ̀ sórí social media. Tẹ́bí lórí péjì mi tẹ́ bá lórí péjì mi ẹ gbàgbé authentic ni o mi ní mo fò. Àwọn péjì kan náà dáwà pé wọ́n ń support mi náà tẹ́bí máa ń guide wọn tí bá rí pé wọ́n ṣe nǹkan kan tó bá kú dẹ́ máa ìyẹn kìíní ẹ̀ ò rí bẹ́ẹ̀. So Madrasatul Wahbiyya, please ọ̀rọ̀ tí ò bá ti sí pé ó wà confam má máa post ẹ̀ ó máa jẹ́ kíyàn lose interest. That's number one. Number two, tíyàn bá ń post ohun tí ò rí bẹ́ẹ̀ a máa fún àwọn opponent lọ́rọ̀ sọ láti wípé kí wọ́n máa fojú onírọ́ wo side ibi tí ìwọ náà belong sí. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tí èmi personal náà belong sí ayé mọ̀ mo observe pé ibẹ̀ náà Madrasatul Wahbiyya belong sí. So that kọ́mọ̀ àwọn àfojú onírọ́ pé tó bá máa sọ̀rọ̀ lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n máa ní gbogbo wọn parọ́ mọ́ dádì òun ni wọ́n parọ́ ẹ lọ́wọ́ orí Madrasatul Wahbiyya a máa wá sọ pé ká sọ pé àjọ mọ gbogbo àwọn tí àjọ wà nínú sáìdì ọ̀dọ̀ tiwa ni. Otherwise Madrasatul Wahbiyya àtàlẹ̀ àn mi mẹ́tò wà lábẹ́ mi mọ nǹkan kan pa ẹ̀ but bí gbogbo èèyàn ṣe ń wò lórí social media lèmi náà ṣe ń wò. Mo rí post kan náà níbi ẹjọ́ mẹ́ta yìí pé èèyàn kan Yusufu ó lọ bá ìmọ̀ọ́mù Ìlọrin oníkùmọ̀ọ́mù Ìlọrin bóun bẹ Jamiu ọ̀rọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ má sọ jáde. Lórí àwọn fídíò tẹ́ ń play lẹ́jọ́ mẹ́ta yìí yẹn irú àwọn yẹn ó wà òkè. Gbogbo tí wọ́n ti sọ sẹ́yìn tọ́rọ̀ ìgbéyà ayé ti gbàgbé ẹ máa refresh ẹ̀ kò ní tó burú jù nígbà yẹn. Èmi gan post nǹkan lẹ́jọ́ mẹ́ta yìí ìgbà ni mo rí fídíò tí conversation tí èmi àti Hakeem Oníyàwó Mẹ́ta jọ ṣe ń gbà yẹn tí Hakeem Oníyàwó Mẹ́ta sọ̀rọ̀ lórí ẹ̀ mo post ẹ̀ sórí page mi. Torí nǹkan tí mo sọ ń gbà yẹn ló padà wá sí ìmúṣẹ. Pàdé ìbéèrè tí Hakeem béèrè lọ́wọ́ mi pé gbẹ́jọ́ yẹn ṣe rí tó bá pè mí ni ẹjọ́ orin máa dá fún Ustaz Jamiu mo sọ pé mi ò ní dájọ́ kan fún Ustaz Jamiu torí pé òjò tó ń rọ̀ ni kò sí ìdá ẹ lè ní kò tó tànà tó bá níjọ́ orin máa dá ẹjọ́ tó máa dá ni pé kí captain padà sẹ́wọ̀n torí captain dágbò wàhálà yẹn lẹ̀ so that now sin captain padà sẹ́wọ̀n ẹjọ́ tí mo máa dá nìyẹn. Mo wá sọ̀rọ̀ kan jẹ́ tí mo pè sórí program lọ́dọ̀ Malam Yusuf tí mo pè tí Oníyàwó Mẹ́ta gbé program yẹn ihun tí mo sọ ń jọ yẹn náà ni pé tá bá fẹ́ kàlàáfíà ìjọba wáyé tí gbogbo ṣe panupọ̀ ká parapọ̀ pé òkè captain tó dá wà láìlẹ̀ ẹ jẹ́ kó lọ jẹ̀yà kí buwádẹ́ ìyanjú gbogbo tó wà láàrin wa kàlàáfíà ìjọba kó ní kálukú ká fira wálẹ̀ torí tọ́lọ́hún. Ṣùgbọ́n gbàdí mo sọ ń jọ yẹn mo rí pé ọ̀tọ̀ ni nǹkan míì tó ní Yusuf sọ bọ́tẹ́rú ó dé ẹbí mi tóní tí mo mọ̀ ní pé ẹmu ẹkì ẹran bí rẹ̀ kọ́ mo dẹ̀ mọ̀ pé mi ò ní jíjà ibi gbogbo tí mo dẹ̀ ń ṣe ni mò ń kọ sílẹ̀ mo gbọ́ ẹ̀ ló ní ẹ̀rí ọjọ́ tí wàhálà yẹn bẹ̀rẹ̀ gangan mo ní evidence ẹ̀ lọ́wọ́ ní ọjọ́ kéèsì ẹ̀sẹ̀ Alunaka tí mo pe Yusuf tí mo bá ẹ̀sẹ̀ Alunaka bẹ̀bẹ̀ òun náà sọ pé mo sọ̀rọ̀ dáadáa kó tó di wípé ó lọ gbé conversation mi fún Oníyàwó Mẹ́ta ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ bully. I have the full video gbogbo full video tó Oníyàwó Mẹ́ta ṣe ní ẹ̀ bóyá ń play conversation gbọ́ ìmúṣe ní lọ́wọ́ èmi máa ń keep record tó lọ́jọ́ kan so that kí ẹ pause fídíò tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kò sí problem tó pé àwọn náà máa ń ṣe irú ẹ̀. So that Madrasatul Wahbiyya, please ẹ má máa kọ nǹkan tí ò bá ti jẹ́ òótọ́ mọ́. So that níparí àwọn èèyàn sẹ́ndì fídíò kan sí mi ṣùgbọ́n tí tèmi wo fídíò yẹn ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe ń lérò. Kí ni fídíò yẹn ni fídíò Ajah Monsura
ìgbà tájà Mọ́nsúrà lọ ṣe interview kan tó ń sọ̀rọ̀ ọ̀yàn sẹ́yìndẹ̀ sí mi mo ní Mọ́nsúrà tí ì sọ ohun tó bad gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ló ṣe sọ and then ṣe dẹ̀ ní Mọ́nsúrà ó settle pẹ̀lú ex-husband ẹ̀ husband ẹ̀ èmi ò rí gẹ́gẹ́ bí big deal èmi ò rí gẹ́gẹ́ bí big deal so àwọn tó ń sẹ̀ǹdẹ̀ sí mi nǹkan tó fi lè mo sọ ní pé àwọn kan tó sẹ̀ǹdẹ̀ fídíò kan sí mi lénìí pé ẹ̀yìn Mọ́lá Yusuf ó lọ kí Mọ́nsúrà àti àwọn ọmọ ẹ̀ ṣé àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ má jẹ́ kí progress achievement ẹlòmíì máa fún ọ ní problem no don't let another person achievement máa kó fún wọn ní problem there's no big deal wípé Ọlọ́run ní kí àlàáfíà jọba láàrin Mọ́lám àti Mọ́nsúrà that for me I'm talking èmi tó lè fẹ́ mi ara tèmi ni o that's no big deal the only thing tí Mọ́nsúrà náà gbọ́dọ̀ gbàgbé ni wípé gbogbo àwọn tọ́lọ́run lò ní sábàbí láti rí ọmọ ẹ̀ láti gba ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí pé ihun tó ń sọ ni pé ọmọ òun ṣe lè rí lóòótọ́ lódodo ọ̀rọ̀ ọmọ lágbára ṣùgbọ́n lọ́dọ̀ tèmi gbogbo bọ́rọ̀ ọmọ yẹn ṣe le tó ń gbà yẹn kí Mọ́nsúrà bá máa ṣàbòsí lókù mo dẹ̀ mọ́ kò lè ṣe irú àbòsí yẹn ihun tèmi máa ń sọ fún ni pé jẹ́ kí bàbá ọmọ tọ́ ọmọ ẹ̀ bó bá ṣe fẹ́ aláwọ̀ bàbá ọmọ èmi àti Mubarak à ń ṣọ́ rẹ̀ mi dẹ̀ ní interest nípa Mubarak I don't have any interest about him but based on ọ̀rọ̀ ọmọ mo máa ń jẹ́ kó yé Mọ́nsúrà pé jẹ́ kí bàbá ọmọ kó ṣe ohun tó bá tọ́ lórí àwọn ọmọ ẹ̀ gbogbo àtọ́rọ̀ yẹn ń le èmi ò fẹ́ wípé kí ọmọ máa wà pẹ̀lú ibi tó ọmọ ti máa ní progress because èmi máa fi ń ṣírò ara mi wò déédéé ohun tó ṣẹlẹ̀ láàrin Mubarak àti Mọ́nsúrà nígbà yẹn ṣẹlẹ̀ láàrin mi àtàwọn ìyàwó tèmi náà náà ṣé mi kó ọmọ tèmi fẹ́ ní bọ́ọ̀dì ni because mo rò pé èmi ni mo wà ní condition láti tọ́jú àwọn ọmọ mi kó mo wá sí Amẹ́ríkà ìyàwó tí mo fẹ́ tàjọ gbé Amẹ́ríkà nígbà tó lè kó sú òun náà máa lọ ṣàyọ̀ǹda àwọn ọmọ fún mi yọ̀ǹda àwọn ọmọ fún mi fa àwọn ọmọ yẹn lẹ̀ pẹ̀lú mi because mo mọ̀ wípé kò lè rí àwọn ọmọ yẹn tọ́ bí ó ṣe bó ṣe máa wùn mí kò lè rí àwọn ọmọ yẹn tọ́ bó ṣe máa wùn mí alhamdulilayi mo lè dúpẹ́ lọ́wọ́ lẹ́yìn sìn kò sí obìnrin kan tó bímọ fún mi tóun náà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ti ní kí n rá àwọn ọmọ yẹn tọ́ kó bá àwọn gan ni òun gan máa ń sọ pé káwọn òun gan lòun tọ́ àwọn ọmọ yẹn ó lè má rí bẹ́ẹ̀ yẹn so that èmi gbà pé kí bàbá ọmọ tọ́ àwọn ọmọ gbogbo gúrùpù tí ọmọ tí ọmọ gbogbo yẹn kò èmi ò ní interest mo máa ń jẹ́ pé wọ́n sábà fi bàbá ọmọ yẹn lẹ̀ but now tọ́lọ́ bá wá kádàrà pé tọ̀ pẹ̀lú kádàrà àtàkọ́lẹ̀ Ọlọ́run because mo máa ń rí tá máa ń sọ pé ọ̀kan lọ́mọ ló ní káwọn olóyè káwọn ọmọ Mọ́nsúrà padà sí Nàìjíríà èmi ò ní interest mi ò dẹ̀ fọwọ́ sí rí mi ò dẹ̀ mọ̀ kankan nípa báwọn ọmọ Mọ́nsúrà padà sí Nàìjíríà but lẹ́yìn tọ́lọ́ bá padà ṣe wọ́n lọ́ọ̀rẹ́ ara wọn pẹ̀lú àwọn Mọ́lám tó ń padà wá dípò lọ kí Mọ́nsúrà ẹ̀mẹ́ẹ̀ka rí gẹ́gẹ́ bí Mọ́nsúrà ò betray anybody ìwọ̀n tí Mọ́nsúrà wá lórí ọmọ ẹ̀ ló fẹ́ ó dẹ̀ ti rí àwọn ọmọ ẹ̀ àlàáfíà ni kí ló dé gbogbo táwọn náà ń jà fún gbẹ̀yìn torí ọmọ Mọ́nsúrà gbogbo ẹ̀ta gbọ́dọ̀ yẹn dání ṣe bí ẹ̀ ń bàjá kó lè ra àwọn ọmọ ẹ̀ náà ni ó ti wá pé tó wá rí àwọn ọmọ ẹ̀ tí máa jẹ́ problem ẹlòmíì ó ti máa rí máa sí problem ẹlòmíì so that àwọn tí wọ́n sọ ohun tí ò rí bẹ́ẹ̀ nípa Mọ́nsúrà àti ohun tí Mọ́nsúrà náà sọ ń gbà náà alhamdulilayi pé oníkálukú náà accept pé ìjà ló dé lórí dòwe ìjà ló dé ní orin dòwe so that tọ́lọ́ bá rí kàlàáfíà àjọba lé ní ṣe abẹ́lọ́ kí gbogbo ilé ọmọ dàrú lọ títí láéláé ni yes nígbà àsìkò tó wọ̀ yẹn le the only thing ni mo dá sí ni wípé tí mo dẹ̀ pé dídá sí tí mo dá sí òun ni mo lè tọ́ pé nǹkan kan ẹyọ kan tí mo ṣe tí mo regret orí mídíà mo ti ń sọ yìí mi ò kì í sábà regret gbogbo action mi sábà regret nǹkan ẹyọ kan tí mo ṣe tí mo regret ni wípé kò dé pé mo regret torí pé kò ń ṣe pé mo ṣe aburú fún
bọ́rọ̀ yẹn ṣe rí ń gbà yẹn ni mo pe solution ọ̀rọ̀ yẹn ń gbà yẹn ni pé gbogbo bó ṣe ń sunkún gbogbo bó ṣe ń wá sí social media ẹ bá wọ́kọ̀ tí mo lè fi ṣàwàdà nígbà yẹn pé tí ó bá ti pé bóyá ẹ̀yìn Ajakudi x nígbà yẹn ó ti ẹ̀fọ́ fún mi o mi ìbínú bàbá fi mọ́ sí náà mo fi ṣàwàdà ni kó tó di pé mo wá rí ẹni tó padà wá inbox mi pé òun ní interest nínú ẹ̀ ẹni tó dẹ̀ ní òun ní interest nínú ẹ̀ mo jẹ́ kó mọ̀ pé ṣé fífẹ́ ni àbí ẹkàn fẹ́ ṣọ̀rẹ́ torí mi ò ní fọwọ́ sí ọ̀rẹ́ kó tó ṣàdéhùn pé fífẹ́ ni mo dẹ̀ sọ fún onítọ̀hún náà pé ó ti rí o ó ti mọ̀ ó ti mọ̀ gbogbo ohun tó ń ṣe o ó ṣe kò ṣe ṣé ó lè fara mọ́ ó gbà pé òun lè fara mọ́ tó bá padà wá lọ fi bú tó ní tábìlì kan ṣe fún wọn sọ́wọ́ tí mo rí pé ó ń bú òun ó ń fi kankan bú tó bá padà lọ fi bú ó túmọ̀ sí wípé ihun tí èmi gan ò lè gbà ni. èmi àti onídàwọn àǹṣe oníjà ò ṣùgbọ́n mo padà regret pé kí ni mo nímọ̀ sí lórí pé wọ́n fẹ́ra wọn fún. so that alhamdulillah ọlọ́run dẹ̀ ní kó pọ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ìsìláàmù ni so that tí obìnrin tọkùnrin bá rí pé obìnrin kan kò tẹ́hun lọ́rùn àbóbìnrin kan níṣe sí kan